apá kẹta ọkọ Àgbékẹ́. Bí ìyá Àgbékẹ́ ṣe lọ báyìí, Àgbékẹ́ padà sínú ilé. Ó jókòó, ó ká sí ẹ̀gbẹ́ kan. Lẹ́yìn bí ìṣẹ́jú mẹ́ta, ọ̀gá Adé wá bá, ó ní ṣé wàá jẹun? Àgbékẹ́ ní rárá sà, mo jẹun kí n tó kúrò nílé. Nígbà tó pé bí ìṣẹ́jú márùn-ún, Àkànjí tí ń ṣe máníjà ọ̀gá Adé ó wá bá Àgbékẹ́, ó ní gbé báàgì rẹ̀ kó máa bọ̀ ká fi yàrá tí wàá dúró sí hàn. Àgbékẹ́ tẹ̀lé wọn pẹ̀lú báàgì rẹ̀. Bó ṣe dé yàrá náà, ó rí i tó rí rangẹdẹn, ó rẹwà púpọ̀. Bí Àgbékẹ́ ṣe wọ yàrá àlejò tí wọ́n mú wọ̀, Àkànjí tí ń ṣe máníjà ọ̀gá Adé náà wọlé tẹ̀lé. Ó sì sọ fún Àgbékẹ́ wípé ilé nílé ẹ o, ṣé o rí balùwẹ̀ nìyẹn, wọbẹ̀ kó o wẹ̀ kó o wọṣọ míì, tó o bá dẹ̀ ti fẹ́ jẹun wá síta, àá fún ẹ lóúnjẹ. Àgbékẹ́ ní ẹ ṣé sà. Bí Àkànjí ṣe yí padà, Àgbékẹ́ dúró síbẹ̀. Lẹ́yìn tó rí pé ó ti lọ tán, ó tilẹ̀kùn. Ó fi kọ́kọ́rọ́ tí wọ́n fi ti ilẹ̀kùn yín lẹ́yìn, ó fi tì í. Lẹ́yìn náà Àgbékẹ́ sọ fúnra rẹ̀ pé ilẹ̀kùn tí mo tì í, ara mi ò ṣáà balẹ̀. Tó bá lọ mú kọ́kọ́rọ́ mi tó bá fi ṣílẹ̀kùn yín láti ta ńkọ́. Àgbékẹ́ wá rántí ọgbọ́n kan tí wọ́n kọ́ wọn nígbà tó wà nílé ẹ̀kọ́, tó jẹ́ ìkan lára àwọn security and safety tips tí wọ́n kọ́ wọn nílé ìwé ńgbà yẹn lọ́hùn láti lè máa ṣọ́ra. Ó mú ìgbálẹ̀ kékeré kan, ó kì í sínú ihò ilẹ̀kùn tí kọ́kọ́rọ́ máa ń wọ̀ yẹn, ó kì í sí i. Ó jẹ́ kí ìgbálẹ̀ yẹn lọ sọ́hùn díẹ̀. Ìgbálẹ̀ jẹ́ ìgbálẹ̀ tó tóbi tó lé lọ́wọ́ tó lè sáré kán sínú ihò ilẹ̀kùn yìí. Lẹ́yìn náà ó lọ wẹ̀. Lẹ́yìn tó wẹ̀ tán, ó sáré yí aṣọ rẹ̀ padà. Èyí tó bọ́, ó sáré fọ̀, ó so sínú láìlọ́ọ̀nù kan, ó tún fi sínú báàgì rẹ̀. Dúrọ̀sì rẹ̀ tá à ń pè ní pátá, ó sáré fọ̀ yẹn náà, ó fi sínú báàgì rẹ̀. Ó ká sí ẹ̀gbẹ́ kan. Ibi tó ká sí ẹ̀gbẹ́ kan yìí sí ni oorun ti kùn ún. Oorun yìí sì gbé lọ. Nígbà tí Àgbékẹ́ máa tají, aago 2 ó kù ìṣẹ́jú díẹ̀ kó lù. Òun ló ń gbọ́ tẹ́nìkan gbìyànjú àti fi kọ́kọ́rọ́ ṣe ilẹ̀kùn láti ìta. Ó ṣà ń gbọ́ tí kinní náà dún pínpín pínpín pínpín. Àgbékẹ́ wò pé ṣé kóun pariwo pé ẹ gbà mí ó ta nìyẹn. Ó tún wò pé ta ló fẹ́ gbọ́ òun nínú ilé tó tóbi tó yìí. Àgbékẹ́ bá rọra dìde, ó kọ̀ wọ gbogbo inú yàrá yìí. Ó mú igi kan lọ́wọ́, ó sì dúró sí ẹ̀gbẹ́ ilẹ̀kùn yín gangan. Ẹni yìí gbìyànjú títí tó fi tó bí wákàtí 2. Lẹ́yìn náà ẹni yìí gbìyànjú àti fi ẹ̀gbẹ́ gbá ilẹ̀kùn bíi pé kílẹ̀kùn ṣí. Ẹni yóò ṣáàrí ṣí. Àgbékẹ́ náà dúró síbẹ̀, ó lè pariwo bẹ́ẹ̀ lára rẹ̀ ṣe ń gbọ̀n, gbogbo ẹsẹ̀ rẹ̀ náà sì ń gbọ̀n lẹ̀. Nígbà tó di àárọ̀ ọjọ́ kejì ní aago 5, ó tiẹ̀ jùpọ̀ wẹ̀. Ó mú búrọ̀ṣì rẹ̀, ó sáré fọnu, ó gbé báàgì rẹ̀, ó dúró sí ẹnu ọ̀nà ńbẹ̀. Nígbà tí aago 6 lù, Àgbékẹ́ ṣílẹ̀kùn fúnra rẹ̀, ó sì gbé báàgì rẹ̀, ó kúrò ní gbogbo inú ilé náà pátá. Ó dúró sí ẹnu géètì. Asọ́dẹ tá à ń pè ní gate man ló kọ́kọ́ rí i. Ó ní níbo ló ń lọ? Ó ní mò ń lọ ilé ni. Owó tó fẹ́ fi wọ mọ́tò dà? Ó ní ẹ ṣáà jẹ́ ń bọ́ síta. Ibi tó ti ń sọ ilé, ọ̀gá Adé jáde. Ó ní kí ló ṣe? Ó ní sà, mo ń lọ ilé ni, ẹ ṣáà jẹ́ máa lọ ilé. Àkànjí náà jáde. Kí ló ṣe? Ó ní sà, mo ń lọ ilé ni, ẹ ṣáà jẹ́ máa lọ ilé. Wọ́n ní bí ọmọ yìí ṣe ń ṣe. Ọ̀gá Adé pè padà. Ó ní wá ń bí. Kí ló ṣe? Ló bọ́ ní ẹ dákun. Láti bí aago 2 òru lẹ́nìkan sí ń gbìyànjú àti ṣílẹ̀kùn yàrá tí mo wà. Ọlọ́run nìkan ló kó mi yọ. Ṣùgbọ́n mi mọ̀ òun mo ṣe ní kí n máa lọ ilé, bóyá ẹ̀yin gan mọ̀ pé ẹnìkan wọnú ilé yín. Àgbékẹ́ fọgbọ́n sọ bẹ́ẹ̀ fún ọ̀gá Adé. Nígbà tí ọ̀gá Adé gbọ́ ilé, ó ní ilẹ̀kùn, kí ló tẹ́ni náà wá rí ilẹ̀kùn ṣe? Ó fi ọgbọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ Àgbékẹ́. Àgbékẹ́ ni mi náà mọ̀, ṣùgbọ́n gbogbo bí ilẹ̀kùn yẹn ṣe ń dún pinipinipini ló jẹ́ kí mi náà jí mo wá dúró sẹ́nu ọ̀nà. Ọ̀gá Adé ní má ṣe yọnu, bí yóò ṣèrànà ni. Ó ní rárá sàmì ìṣèrànà. Gbogbo bí wọ́n ṣe ń sọ lé, Àkànjí dúró, ó ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Ọ̀gá Adé bá ní má ṣe yọnu. Ṣé níbi tó wà yẹn náà ṣàrà dúró bẹ́ẹ̀? A máa gbé ẹ lọ sí airport sí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ yìí ní ìyẹn Àgbékẹ́ ó ní mi ò lọ sẹ́ẹ̀, ẹ jẹ́ máa lọ lé. Wọ́n ní má ṣe yọnu. Lọ́ba mú fóònù bá pe bàbá rẹ̀. Má gbé fóònù fún. Bàbá rẹ̀ ní Àgbékẹ́ kí ló ṣe ẹ́? Ó ní bàbá mi, ẹ jọ̀ọ́ ẹ wá mú mi ibi tí mo wà, ẹ dákun, ẹ jọ̀ọ́ ẹ wá mú mi, bàbá mi ò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀, ẹ sá wá mú mi. Bàbá rẹ̀ ní kí ló ń ṣe ìwọ ọmọ yẹn, ló má jẹ́ kó tẹ́ lọ́wọ́ olóore rẹ̀. Bàbá rẹ̀ ní gbẹ́ni sọ̀hún kó jẹ́ kó ṣe kó tó bá jẹ́ fún ẹ. Gbé fóònù fún ọ̀gá Adé jàre. Ní Àgbékẹ́ bá gbé fóònù fún ọ̀gá Adé o. Bàbá rẹ̀ bá sọ fún ọ̀gá Adé pé má dá lóhùn, nǹkan tó ń ṣe náà ni pé kò lọ, kò sùn tarí, kò lọ lé onílé rí, òun lóhun tó ń ṣe nìyẹn. Ọ̀gá Adé ní kò burú, àti ń gbéra ń sìn. Gbogbo bí wọ́n ṣe sọ̀rọ̀ Àkànjí tí ń ṣe máníjà ọ̀gá Adé ó ṣàǹwòrán, kò sàn kankan. Àgbékẹ́ kò wọlé. Ibẹ̀ yẹn náà gan ni wọ́n ti gbé mọ́tò dé. Wọ́n ṣe àpẹ̀tù sínú títí pé kó wọnú ọkọ̀. Wọ́n fún ní pásítọ̀tì rẹ̀, wọ́n ṣe ibi tó ń lọ, wọ́n fi gbogbo fọ́ọ̀mù ilé ìwòsàn tí wọ́n mú lọ wọ́n fi hàn án. Ó ṣàwọlé pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni òjókòó rẹ́rìn nínú mọ́tò, ó ṣàjókòó ń wò bọ̀. Wọ́n dé airport lóòótọ́. Wọ́n gbé Àgbékẹ́ sínú ọkọ̀ bàálù, wọ́n sì lọ lu ọba. Àwọn mẹ́ta ni wọ́n lọ lu ọba. Àgbékẹ́, Àkànjí àti ọ̀gá Adé fúnra rẹ̀. Bí wọ́n ṣe dé ilé ìwòsàn yìí, Àgbékẹ́ rí tí ọ̀gá Adé ń bá dókítà sọ̀rọ̀, bẹ́ẹ̀ náà l'Àkànjí ń dá sí. Gbogbo ohun tó fẹ́ ṣe fún wọn sọ tó ń gbọ́. Àwọn dókítà ìbò yìí náà ń béèrè lọ́wọ́ ọmọ yìí pé ṣé ó fọwọ́ sí pé wọ́n fẹ́ ṣe iṣẹ́ abẹ yìí fún wọn, wọ́n fẹ́ gé ọwọ́ kẹta tó ń wù lọ́wọ́ rẹ̀. Ọmọ yìí náà ní bẹ́ẹ̀ ni, ìdí nìyí tó ń fi wá. Gbogbo bí wọ́n ṣe ń ṣe lè, ó ní ọkùnrin kan tó wà nílé ìwòsàn ní ìlú ọba ń bẹ̀ náà. Ọmọkùnrin yìí bí òyìnbó gẹ́lẹ́ ló ṣe rí
tẹ́ ẹ bá rí lọ́ọ̀kan bá òyìnbó lẹ máa pè é ṣùgbọ́n ọmọ bíbí inú ìlú ọ̀gàngán gangan ni ọkùnrin yìí ń ṣe òun náà lọ sílùú ọba tipẹ́tipẹ́tipẹ́ tó lọ ṣe iṣẹ́ ká lè jẹ ká lè mú kọ́wọ́ lè tẹnu náà ni ó ti pẹ́ lọ́hùn-ún ẹni bá rí kò lè mọ̀ láéláé wípé ọmọ ìlú ọ̀gàngán ni ó ń ṣe iṣẹ́ rẹ̀ lọ ibi tó ti ń ṣe iṣẹ́ rẹ̀ lọ náà ló gbọ́ tí kan lára àwọn méjì tó dúró tí ń ṣe ọ̀gá adé àti àpọ̀njí tó sọ wípé jẹ́ a máa lọ sínú mọ́tò ó rí pé èdè òun lẹ́ni yìí fi sọ̀rọ̀ ó sọ sí ọkàn rẹ̀ wípé ọmọ ìlú ọ̀gàngán lẹ́ni ìyá jẹ́ ó wá ṣe ọmọkùnrin tí ń gbálẹ̀ kó wá bá wọn pé ará lé mi níyìn ṣùgbọ́n kọ̀ọ̀kan sọ wípé máa ṣiṣẹ́ rẹ̀ lọ àwọn tó wà nílùú ọba tí wọ́n ṣe irú iṣẹ́ báyìí wọn fẹ́ kí àwọn ọmọ ìlú wọn gan kọ́ mọ̀ pé irú iṣẹ́ báyìí làwọn ń ṣe ó sì gbójú rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ yìí ń ṣe iṣẹ́ rẹ̀ lọ lẹ́ẹ̀kan náà ni ọ̀gá dé fóònù rẹ̀ dún ó wá sọ fún àkànjí pé dúró síbẹ̀ yẹn mò ń bọ̀ mo fẹ́ lọ gbé ìpè yìí ó sì rìn kúrò ní ibi tí àkànjí wà ó wá ń lọ síbi déédéé ibi tí ọkùnrin tí ń ṣe agbálẹ̀ yìí wà ó sọ̀rọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ tó sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tíyẹn náà gbọ́ náà ní pé kí ni ohun tí ọ̀gá adé sọ kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń nulẹ̀ ilé ìwòsàn tí a sọ wípé ó pupa ó dàbí òyìnbó tí ń ṣe ọmọ ọ̀gàngán yìí ẹ pàdé wa ní apá kẹrin ìtàn yìí ẹ gbọ́ wẹ́rin ó kọjá wẹ́rẹ́ wọn. bí ẹ ṣe ń wò tán báwọn ẹ tẹ share ẹ repost ẹ rí wípé ẹ fi ránṣẹ́ sí ẹnìkan ẹni méjì ẹni mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ṣe ń ṣe léyìn náà nínú wa ṣe máa dùn yóò máa wú wa lórí wípé lóòótọ́ ẹ̀ ń tì wá lẹ́yìn ẹ ṣé o ẹ love kẹ́ like ẹ share.